ṣé wọn kì í ṣègbéyàwó ni mo ṣègbéyàwó ni. Ọdún 12 tí mo ti ṣègbéyàwó nìyí. Ọdún 4 gbáko ni mo fi wá ọmọ. Kí n tó wá jàjàre ọmọ kan ṣoṣo dára sí mi bí. Láti ìgbà náà mi ní oyún mi látàárọ̀ dalẹ́ rí. Kí n tó ṣe ìgbéyàwó mo mọ ipò tí mo wà. Mọ́mí kí lẹ fẹ́ bá wa rà mà? Báwo lẹ ṣe tẹ́lẹ̀? Ẹ bẹ̀rẹ̀ bá wa ṣàṣì síbi ìbàdàn. Owó lẹ fẹ́ rà mà? Eléyìí ni. Ẹ ṣáwó mi dáadáa, ẹ gbọ́ iṣẹ́ dáadáa, ó yẹ lọ ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn. Ṣé ti ṣẹ́wó mi? Owó yìí 5,000 naira mà. 5,000. Ẹ jẹ́ kó pé o. Okay, ẹ máa ta ó jàre. A máa retí ìjà mi ọlọ́run dà. Madam kí lẹ fẹ́ mà? Kí lẹ fẹ́ o? Yes ma. Ẹ jọ èló làwọn nutri milk yín? Nutri milk, èwo lẹ fẹ́ ń bẹ̀ mọ́, èwo lẹ fẹ́ ṣẹ́gun? Ẹ gbé nutri milk. Ẹ gbé. Ẹ ṣé mà. Ẹ gbé Hollandia yìí náà mu. Hollandia, ó fún mi. Malt. Okay ma. Èwo lẹ fẹ́ bá wa rà? Ẹ jọ ṣe ní custard. Custard wà. Èwo lẹ tún fẹ́ mà? Ẹ fún mi ní butter. Butter, okay ma. Ẹ gbé Milo kan. Okay ma. Ẹ ṣé mà. Èló lówó mi jẹ́ bẹ́yìn? Gbogbo owó yín mò ń bọ̀ mà. Ẹ jọ ẹ dáhùn ẹ dáhùn. Mo ń bọ̀ mà, ẹ má bínú mà. Gbogbo owó yín 6,000 naira mà. Okay. Ẹ jọ ẹ láwọn ọmọọṣẹ́ tó máa bá yín tó máa gbé tẹ̀lé. Ẹ má bínú, mo sáré rán wọn iṣẹ́ ni. Àfi tí n bá máa bá yín palábàárò. Bẹ́ẹ̀kẹ́ dáàdi dára sí mi, ọkọ mi. Kí n tó béèrè, ó ti fún mi. Kò mọ̀lá tó owó kan rárá. Honey, I need something from you. You need something from me? Kí lẹ bá tún gbà lọ́wọ́ mi tó fẹ́ ju owó lọ? Báwo lẹ ṣe mọ̀ pé owó ni mo fẹ́ gbà lọ́wọ́? Kí lobìnrin mọ̀? Owó lobìnrin mọ̀. Mo gbọ́ ọ. Bí èèlò gan-an lẹ fẹ́ gbà? Just 500,000. 500,000. Lẹ́sàn bẹ́ẹ̀. Èmi tí mo sọ wípé owó lobìnrin mọ̀. Mo wọ pẹ́ ju ìlànà mi, fẹ́ fi kún wọ ọjà mi. Okay, ẹ fẹ́ fẹ́ rajà sí shop. Okay, business issue. Tí màá máa fún 500,000. Ọjọ́ wo lẹ máa dá padà? Àti pé ẹ máa ṣèwé fún mi o. Tí n bá yáwó lọ́wọ́ ọkọ mi, mo fẹ́ yá wa, mo ní kẹ́ ẹ fún mi ní owó. Mi ì yá owó, mo fẹ́ gba owó lọ́wọ́ yín, mo fẹ́ fi kún owó ọjà mi. Ṣé ilé bá mi ṣiṣẹ́ owó mi ni? Mi mọ̀. Ẹ fẹ́ yáwó lọ́wọ́ mi. Tí n bá ní mo fẹ́ máa ṣèwé fún mi, mo right now. Tẹ́ bá fẹ́ yáwó ní bank tàbí gbogbo àwọn grooming other stuff, ṣé ẹ ní mú mi lọ as guarantor? Èmi ò yáwó lọ́wọ́ báńkì o, ọwọ́ ọkọ mi lájà ni mo ti fẹ́ gba owó. Ó ṣe lárúkọ mọ́ mi lórí. Ẹ wo ẹ fi ẹlẹ́jà rẹ wò ó, ìgbà wo lẹ máa fún mi? Day. What says the time? Don't worry, I will give it tomorrow. Thank you. Ọlọ́run dá ìgbà wa padà o. Ọlọ́run ṣàánú fún mi. Ṣàánú fọ́kọ mi Ọlọ́run. Kó sì ṣàánú fún ọmọ mi náà pẹ̀lú. Dá sọ̀rọ̀ ayé wa. Olúwa dá ìgbà rere padà fún wa Ọlọ́run.
ṣe Linda ẹ̀? But this time of the day. Wọ́n lọ ní school nítorí school visit mi PT àtọwọ́ exam wọ́n tún ní aṣọ mi ti fàya change my uniform. Wọ́n lé nítorí school fees, PTA and exam. Kí ló máa ń ṣe ọkùnrin yìí náà? Mo ti wá rí wọn ní last week. Mo ná tówó táàmù tó kọjá àti táàmù tí ò tí pọ̀sẹ̀ mẹ́ta tí mo jẹ. Mo ní máa wá san gbogbo ẹ̀ papọ̀. Ọkùnrin yóò ti láìkí owó jù. Èmi nìkan kọ́ mo sá ti jẹ gbèsè sí school. Àbí èmi nìkan mo jẹ gbèsè ni. Tó bá tẹ̀ wá jẹ́ mi nìkan náà ni mo wá jẹ gbèsè. Máa jẹ sọ. Èwo ni àbọ̀rọ̀ máa lọ́mọ kúrò ká máa ti ọmọ wálé lójú títì. Ó ní ga mọ́ ọkùnrin yìí ó ti ga mọ́ jù. Kátẹ̀ wá ní kátẹ̀ ní yúnífọ̀mù ẹ̀ ó ti fàya òun ni. Ká ní yúnífọ̀mù ti fàya ó ń tèmi náà lójú kì í pé kò tì mí lójú mà kò sí nǹkan tí mo fẹ́ ṣe ni. Mo máa sọ gbogbo ẹ̀ àti yúnífọ̀mù máa rà á gbogbo náà la máa ṣe papọ̀. Ó ti ga mọ́ ọkùnrin yìí ju o. Wọnú ilé lọ gbé bàgẹ́ sínú ilé jàre kó wọnú ilé lọ. Àwọn àyànjú sí. Báwo. Daddy dára sí mi. Ẹ̀dẹ̀ mo fẹ́ bá yín sọ̀rọ̀. Ẹ jẹ́ kí lẹ mọ̀. Ẹ má bínú, ọ̀rọ̀ tó bá gba ọ̀rọ̀ a kì í fọ̀sán sọ. Ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ nípa ọ̀rọ̀ dára sí mi. Ṣé àwọn kó ti pọ̀ ọ̀sẹ̀ mẹ́rin báyìí tí dára sí mi ti lọ sí school? 4 weeks. Bẹ́ẹ̀ ni, ọ̀sẹ̀ mẹ́rin. Dára sí mi kọ̀ wá nílé, ó ń jẹun, ó ń ṣeré pákiri àdúgbò ni. Bẹ́ẹ̀ ni dára sí mi ojú ń tì mí. Ẹ̀ẹ́dẹ̀ wá nǹkan kan ṣe sọ̀rọ̀ ọmọ yìí. Ìpele tí mo wà yìí. Ìyàwó tó bí. Ẹ máa wà so fortunate. Mo rí mọ́tò ń ta náà ni mo fi ń bẹ̀. Tí ò bá ṣe nǹkan tí mo gbàgbé sínú ilé tí mo lọ ṣẹ́ẹ̀kì ẹ bá má bà mí rí pé mo ti fẹ́ jáde. Ká ní mi báyìí ni láti lọ dùn mí jù. Kí lẹ fẹ́ ṣe? Ẹ wo àárín ewu lọ́sàn-án a máa rí ṣé kò sí. Kó bàbá sí náà ni nítorí ọ̀rọ̀ ọ̀lù wa ni ẹ mọ̀ pé àwọn tó ń bùkún fún wọn ti pọ̀ jù so mo fẹ́ ká lọ sanwó ẹ̀
mo dẹ̀ fẹ́ ká dọ́dọ̀ lé suit tọ̀dọ̀ yín àti wedding gown tó ẹni tó ń bá mi rán wedding gown tọ̀dọ̀ mi náà. Ok, tó bá jẹ́ pé reason yẹn ni ẹ ronú dáadáa, good of you. Tí bá ti ń lọ ní ìsìn máa gbé yín dání, so a máa lọ owó yẹn máa withdraw ẹ̀, then bàbá ti san a jọ lọ sọ́dọ̀ wọn ní suit materials. Ṣé mo ti satisfy yín? Ìyàwó tó bí ìmúra yín ni ní something ẹ gbórí wọlé po. Tó bá sọ fún mi ní 10 years ago wípé máa wà ní ìpele tí mo bára mi ní gbàgbọ́. Ẹ̀yin náà sáà mọ̀ wípé kété tí mo ṣègbéyàwó tẹ́ ẹ wọlé, ilé tí mo fi ogún ara mi kọ́ ni mo tà sí situation wa. Eré ni mo pè tó fi di nǹkan mọ́ mi lọ́wọ́. Ayán mi bá fẹ̀yìn lélẹ̀, ipa ẹ̀ pin. Mọ́tò kan tó tún jàjàkú pẹ̀lú wa tí mo tún kùn síta ẹsẹ̀ tí mo tún rù káàkiri. Tẹ́ bá rí n tójú mi rí ní ìgboro látàárọ̀, mi ìrérò kan ṣogbé, mo kàn ń da mọ́tò lófo káàkiri pẹ̀lú epo tí mò ń waste ni. Ó ní iye tí mẹkáníìkì tún gbà lọ́wọ́ mi lónìí. Lẹ́tí wọ́n á fi ẹjọ́ dára sí mi sùn. Ẹ wo, ẹ̀yin ní kẹ́ lọ wá solution sí o. Mi lè ṣe ju tí mò ń ṣe yìí lọ. Tẹ́ ẹ bá yìn mí, mo yin ra mi. Mi lè sọ pé mo regret nítorí pé mo fẹ́ yín ni. Ẹ wo, mi lè para mi o. Mi lè para mi. Yorùbá sọ wípé mélòó wa kú ló ń gbẹ̀yìn ọ̀lẹ. Ẹ wá kọ́ ṣe sí o. Good night. Lè ṣàánú ẹgbójú wo lè fẹ́ ṣàánú fún ìdílé mi Ọlọ́run. Ìyà yìí ti tó Ọlọ́run. Ẹgbójú wo lè látòkè ọ̀run Ọlọ́run. Ṣàánú fún ìdílé yìí. Ọmọ wòyíra kó má bàa rẹ̀ ẹrúkẹ́rú abirìlala lẹ́nu oṣé ọkọ mi Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ oṣé ìṣù ọmọ àjìnà fún ẹ̀. Ọ̀rọ̀ lórí ẹ̀gbọ́n mi àti ìyàwó wọn ò ní mo wá rí yín fún. Ṣé ò sí ọkọ mi? Kò sí màámi, mo dẹ̀ tún lè sọ pé ó wà. Ṣé ẹ mọ̀ pé látìgbà tí ẹ̀gbọ́n mi ti ṣe ìyàwó, ọmọ kan ṣoṣo tí wọ́n bí òun náà ni wọ́n mú káàkiri, kò sí níwájú bẹ́ẹ̀ náà ni kò sí lẹ́yìn, àfẹ́yọ kan ṣoṣo yìí. Ẹ dẹ̀ mọ̀ pé iye kan alábàáwọn èmi àtẹ̀gbọ́n mi kò ju méjì wa yìí náà lọ. Màámi ẹ rántí iye ìkúnlẹ̀ yín nílé bàbá mi kó tó di wípé a kù méjì yìí lọ́wọ́ yín. Bóyá ẹ máa wá pe ẹ̀gbọ́n mi ni, bóyá fúnra ara yín lẹ máa gbé gbèsè, mi mọ̀ bẹ́ ṣe fẹ́ ṣe ò màámi. Ẹ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi. Ẹ̀yin àgbà náà lẹ máa sọ pé ọlọ́mọ kan ṣoṣo kò kúrò lágàn o. Látọdún yìí wá, màámi ẹ wá nǹkan ṣe sọ́rọ̀ ẹ̀gbọ́n mi o. Ẹ wá nǹkan ṣe sọ́rọ̀ ẹ̀gbọ́n mi o. Àti pé ṣe bẹ́ẹ̀ náà lẹ ti ẹ̀bí wa. Ó ṣé ọkọ mi. Ǹjọ́ jẹ́ mọ̀ pọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹ tó wá pe àkíyèsí mi sí. Ìṣe ni mi ò tiẹ̀ ronú gbàbẹ̀ rárá. Àmọ́ bó ṣe wá pe àkíyèsí mi sí yìí, èmi náà wá gbé ìgbésẹ̀ tó lágbára. Máa wá fi ẹsẹ̀ síta. Torí mi lè lajú mi lẹ̀ báyìí kíta lùbọ̀ kó wọ̀ o. Ó ṣé ọkọ mi. O kò rìn sí ọmọ wòyíra kó má bàa rẹ̀ rúkẹ́. Ẹ wò màámi, ẹ wò ebi ń pa mí, mo dẹ̀ fẹ́ jẹun àti pé oúnjẹ yín gangan ló wù mí jẹ. Wọ kíchìnì. Lórí ọ̀rọ̀ ìyàwó ẹ ló gbé mi jáde o àti bí ìgbésí ayé tiẹ̀ náà ṣe máa dáa gbogbo ibi tí mo dé pátápátá
wọ́n sọ fún mi wípé àfi tó o bá lé ìyàwó ẹ̀ jáde ó ní ìgbésí ayé ẹ lè padà dá o. Màámi, ṣé torí pé mo wá rí yín láìpẹ́ yìí tí mo ṣàlàyé gbogbo ohun tí mò ń là kọjá fún yín wípé nǹkan ò lọ déédéé bó ti yẹ kó lọ mọ́ láti ìgbà tí mo ti wà léwu lẹ ṣe wá rò pé ohun tó kàn ní wípé kẹ́ ẹ máa tójú bọ ilé kákàkiri nítorí èmi àti aya mi. Màámi, èmi ò rò pé gbogbo ohun tó kàn nìyí. Kò sẹ́ni tó wà láyé yìí tí ò ní ìdójú kankan tàbí èkejì. Ó wá ni ó dẹ̀ máa lọ. Ẹ wá ń dẹrù tí kì í ṣe tìyàwó mi lé lórí. Màámi, kò yẹ kó rí bẹ́ẹ̀ o, kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Nǹkan tí èmi ní láti sọ fún yín nìyẹn. Àyìnlá, kì í ṣe pé mo tójú bọ̀ lé o, torí ọ̀rọ̀ ìgbésí ayé ẹ òun ló jẹ mí lógún, torí mo fẹ́ ìlọsíwájú fún ẹ, mo dẹ̀ fẹ́ kó dáa fún ẹ, òun ló gbé mi jáde. Ṣùgbọ́n gbogbo ibi tí mo dé pátápátá ọ̀rọ̀ kan ṣo tí mò ń bá lẹ́nu gbogbo wọn ni wípé àfi tó bá lé ìyàwó ẹ jáde. Wá gbọ́, jẹ́ kí n pè ẹ́ sákìyèsí tó bá ti gbàgbé ìyàwó ẹ yìí nígbà tó fẹ́ tó wọlé tó ọmọ tójú wá rí kó tó jàjàrí ọmọ kan ṣo tó ń gbé káàkiri kó tó jàjàrí ọmọ kan ṣo yẹn bí ṣé ọmọ tójú wá rí. nígbà tó ti gbé obìnrin yẹn wọlé ni mo ti ń wò pé ṣé obìnrin yìí ṣé kò ní ya ẹlẹ́sẹ̀ òsì méjì. Ó wá padà rí bẹ́ẹ̀ náà. Bòbó yẹn sọ̀gbésí ayé ẹ̀dà, jẹ́ kí n tún wá fi kún fún ẹ. Ọ̀rọ̀ yìí kò gbé tutù bẹ́ẹ̀ ni kò gbẹ bọ́. Ohun tó gbà ni pé kò lè jáde. Ìgbà yẹn ni ìgbésí ayé ẹ ló lè lójú. Pé kí n lé ìyàwó mi jáde. Bẹ́ẹ̀ ni Àríkẹ́ kó lè jáde. Àríkẹ́ tí mo fẹ́ ní ṣùlọ́kà. Àbí ẹ ti gbàgbé gbogbo àwọn nǹkan engagement stuff àti ìdáná tá a kó lọ. Ohun tí ẹ wá mọ̀ pé ó kàn ní ìsìn pé kí n lè jáde. Ṣé ohun tí ẹ fẹ́ nìyẹn? Kí n lè jáde. Bẹ́ẹ̀ ni Àríkẹ́ kó lè jáde. Ṣé bí tí n bá ti lè jáde mo ti ṣe ìfẹ́ yín? Àbí kí lèmi pàpà kí ni mò ń sọ? Àríkẹ́ máa jáde nínú ilé ẹ o. Àríkẹ́ ó máa jáde nínú ilé ẹ. Tó bá wá kọ̀ lógì a máa fọ́ ní kọ̀rọ̀ ni. Kí n lè jáde. Bẹ́ẹ̀ ni Àríkẹ́ kó lè jáde. I said you have to go. You have to go. You have to go. Dada, stay here. Please, stay with your mom. Is that taking? Don't ever follow me again. Leave now. Leave my compound now. Dada, follow your mom and go. Be going now. Woman, má jẹ́ kí n rí ẹ̀mí báyìí mọ́. Bẹ́ẹ̀rù ẹ kó máa lọ. You and your son. Be going. Yeah. Thank you. Kí ni kí n máa ń ṣe sílẹ̀ lálẹ́? Alẹ́ mo fẹ́ àmàlà black. Pẹ̀lú kí ni? Ẹ̀fọ́ rírò àti catfish. Okay, no problem. Ẹ má pẹ́ dé ṣá. Okay, that's good. Ẹ má pẹ́. Yeah. Take care. Okay, bye. Thank you. Tí o bá tún ó mú famish ni mo sọ fún ẹ máa ń make sure orúkọ mi lásán ló gbọ́ òtí ẹ̀mẹ́ni tó mẹ́fà máa gbà lọ́wọ́ ẹ̀ kó tó lọ sẹ́ni wí ẹ̀ dábì lóhùn kíákíá dábì lóhùn. You know what? Ó dẹ̀ sọ̀rọ̀. Let's go inside. Let's go inside. Yeah. Ìṣó. Kò lè ṣeé ṣe fún mi láti lé ìyá dára sí mi jáde. Èṣù tá a ti mọ̀ fógún ọdún
ó sàn ṣe áńgẹ́lì tuntun tá a ṣẹ̀ṣẹ̀ nǹkan tí màámi bá mi sọ bó ṣe rí ní ìsà mo tún wá wòye pé gẹ́gẹ́ bí ènìyàn àti ẹlẹ́ran ara mo wò wípé nígbà tí mi náà wo gbogbo ìpele ayé mi àti ìlàkọjá mi mo rí wípé òótọ́ ọ̀rọ̀ ni màámi bá mi sọ nítorí pé mo mọ level tí mo wà kí n tó ṣe ìgbéyàwó ṣùgbọ́n díẹ̀díẹ̀ báyìí ni nǹkan yí padà nínú ìwòye mi mo wá wò pé kàkà kó sàn fún ìyá àjẹ́ mi ńṣe ló fi gbogbo ọmọ ẹ̀ bí obìnrin mọ́tò kan ṣo tó kù lọ́wọ́ mi báyìí ni mo tún kùn síta sí gẹ́gẹ́ bí mo ti sọ fún ìṣáájú nígbà tá a ṣe darapọ̀ mọ́ yín wípé àwọn ilé mi tí mo kọ́ mo ti tà wọ́n ilé tí mò ń gbé lọ́wọ́ báyìí ilé tí mo rẹ́ǹtì ní dáàdì mo wá ro gbogbo ẹ̀ papọ̀ pẹ̀lú nǹkan tí màámi sọ mo wá wò wípé kí n tó gbé ìgbésẹ̀ kan mo gbọ́dọ̀ dé ọ̀dọ̀ yín dáàdì ìgbésẹ̀ wo ni mo fẹ́ gbé báyìí kí ni kí n ṣe sá. Mr.Anjorin. Yes daddy. mo gbé Ọlọ́run ga pẹ̀lú ìrìn àjò ayé yìí lóòótọ́ ni mọ́mí sọ mọ́mí fẹ́ rí ọmọ wọn wọ́n dẹ̀ fẹ́ jẹ wọn mọ́ ṣùgbọ́n ẹ má gbàgbé o gbégbéyàwó níwájú Olúwa lẹ ṣe o tẹ́ẹ̀dẹ̀ ṣe àwọn ìlérí kan níwájú Ọlọ́run pé nígbà èèyàn ẹ fẹ́ nígbà ogun nígbà ìlọ́rọ̀ ní gbogbo ìgbà àbí bẹ́ẹ̀ kọ́ ìgbéyàwó tẹ́ ṣe nìyẹn o ẹ̀yin ti gbàgbé arákùnrin wa Job nínú Bíbélì tí Ọlọ́run dá ìkólọ rẹ̀ padà tí ìgbẹ̀yìn rẹ̀ tó dára ju ìṣáájú lọ ẹ ti gbàgbé Psalm 125 Psalm 126 tó sọ̀rọ̀ ìmúlọ́kànlé fún wa pé yóò dàbí ẹni tó ń làálàá nígbà tá a bá dá ìkólọ sí ọ̀nà padà pé ẹnu wa yóò kún fún ayọ̀. Mr.Anjorin. Yes daddy. mo fẹ́ béèrè kan lọ́wọ́ yín ṣé ogun kan wà tí ọwọ́ Ọlọ́run ò ká. kò sí sá. tí ò bá sí ọwọ́ Ọlọ́run ká ogun yín gbogbo ìkólọ yín Ọlọ́run lè dá padà láàrin ọ̀sẹ̀ kan. ẹ wo Mr. Ajibola kí wọ́n tó darapọ̀ mọ́ ìjọ wa ìgbéyàwó wọn ti pé ọdún 18 18 years. bẹ́ẹ̀ni lẹ́yìn náà ni Olúwa fún wọn ní ìbejì lẹ́ẹ̀mejì kí lọ́lọ́run ò lè ṣe kí ni Sátánì gbà tàbí ẹ̀mí òkùnkùn gbà lọ́wọ́ yín tí ò yẹ Ọlọ́run tó dá ayé àti ọ̀run ó ní ká tó fi ayé sọlẹ̀ mo wà ń bẹ̀ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí Ọlọ́run mọ̀ sí. Mr.Anjorin ohun tí mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi ni pé mo fẹ́ rí ìyàwó yín mo fẹ́ kẹ́ ẹ mú ọ wá sọ́dọ̀ mi èmi àti wọn ní gbólóhùn ọ̀rọ̀ kájọ fojú kan mi ò sọ pé kò rí bí mọ́mí ti sọ mi ò sọ pé ó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀nà àbáyọ wà ṣe máa lè mú ọ wá. máa mú wọn sá. ẹ pẹ̀lẹ́. Good afternoon, Darasimi. Where is your dad? It's inside. Rama. Obìnrin, ó ṣì wà nínú ilé. Grandma, Darasimi, take, go inside. Grandma. Ó ṣì wà nínú ilé. Mo ṣì wà nínú ilé, ṣé kò sí grandma? Bàbá àǹtí. Mami. Ẹ ká sọ wọn. Kasi. Yes ma. Ẹ jókòó. Mami, a máa rí yín ṣé kò sí? Kò sí. Ojú yín kọrẹ lọ́wọ́. Lórí ọ̀rọ̀ ìyá Darasimi tí mo bá ẹ sọ, òun ló gbé mi wá. Mami, lórí ọ̀rọ̀ tẹ́ bá mi sọ, mo ti gbé ìgbésẹ̀ lé lórí. Àmọ́ kì í ṣe irú ìgbésẹ̀ tẹ́ ní kí n gbé, òun ni mo gbé màámi. Kì í ṣe irú ìgbésẹ̀ tí mo ní kó o gbé òun ló gbé. Bẹ́ẹ̀ ni màámi. Irú ìgbésẹ̀ wo ló wá gbé o? Màámi, ẹ jẹ́ kí n béèrè ìbéèrè lọ́wọ́ yín. Tó bá jẹ́ ní pé nígbà tí dádì wá ṣì wà láyé tí wọ́n fẹ́ fẹ́ yín,
ẹ má ní pé mo fẹ́ rí yín fi o, ìbéèrè ni mo fẹ́ béèrè o kí wọ́n wá sọ fún dádì wa wípé kọ́ máa fẹ̀yìn kí wọ́n lé yín jáde gbogbo oúnjẹ ọmọ tẹ̀yìn jẹ lónìí ṣẹ́yìn lè rí jẹ́ lé dádì wa tàbí kí wọ́n ti lé yín jáde nígbà yẹn ẹ wò kò ṣeé ṣe fún mi o mi lè tẹ̀lé àmọ̀ràn tẹ gbà mí láéláé. Àyìnlá ẹ mélòó ni mo pè ẹ́. màámi ẹ̀ mẹ́ta lẹ pè mí. tó bá jẹ́ wípé mi ni mo bí ẹ lóòótọ́ tó jẹ́ ọyàn àyà mi ló mú dàgbà ìgbésẹ̀ mi tí mo ní kó o gbé lórí ọ̀rọ̀ ìyàwó ẹ̀ gangan òun ló máa wá padà lọ gbé. kò lè ṣeé ṣe màámi. alẹ́ tí lápá ọmọ ló fẹ́ yà tí kì bá ṣe pé o fẹ́ ya alẹ́ tí lápá ọmọ mo ní kó o gbé ìgbésẹ̀ kan lórí ìyá dára sí mi o sọ fún mi pé kì í ṣe ìgbésẹ̀ yẹn ni wọ́n máa gbé àbí bẹ́ẹ̀ kọ́ wo látìgbà tó ti ṣègbéyàwó pẹ̀lú ìyá dára sí mi wo bí gbogbo ìgbésí ayé ẹ ṣe rí wo bí gbogbo ìgbésí ayé ẹ ṣe bàjẹ́ kò sí nǹkan kan wọ́ fúnra rẹ̀ o ò gbádùn ara ẹ tí ò bá sí ọpẹ́lọpẹ́ inú mi dùn ebi ìbá ti pe mí pàápàá kú tí wọ́n fúnra rẹ̀ tó ò gbádùn ara ẹ èmi tí mo jẹ́yẹ mi ò gbádùn ẹ bínú mi dùn bá gbé oúnjẹ wá nínú oúnjẹ náà ló tún máa wá tó tún máa wá gbé lọ léyìn. màámi ṣé ẹ rí ti ọ̀rọ̀ ti inú mi dùn tẹ́ mú wọ̀nyẹn òun ni kẹ́ máa sọ rárá o ṣé nígbà tí èmi sì náwó lọ́wọ́ dáadáa ṣé inú mi dùn máa sọ pé mi kọ́ ni mo rán òun ní school warehouse àti gbogbo stores tó ní ṣé kò sówó mi nínú ẹ̀ despite the fact ipò náà kan kò sí oògùn mi nínú oògùn tiẹ̀ ẹ wá ń fi inú mi dùn compare àtọ̀dọ̀ mi accepted tí n bá tẹ̀ wá sí ilé yín màámi gẹ́gẹ́ bí ẹ̀yin ń gàn mí àbí tí mo wá ń jẹ ohun tí inú mi dùn tí mo gbé wá tí n bá délé láti sísìn mi ò ní jẹun mọ́ bọ̀ mo dẹ̀ ní right láti wá sọ́dọ̀ yín náà láti jẹun nítorí tí inú mi dùn bá ṣe nǹkan fún yín èmi náà ni mo ṣe nítorí pé àpè mẹ́ta lọ́wọ́ yín èmi àti inú mi dùn náà ló wà lọ́wọ́ yín lẹ wá ń fi inú mi dùn yọ èmi mo fẹ́ kó yé yín ni o màámi kẹ́ ẹ gbọ́ ṣé mọ̀ wípé nígbà tí èmi ń tọ́jú ẹ̀yin àti inú mi dùn dáadáa mò ń free ni mo mọ̀ pé mò ń pọ́n kí ayé mi lọ́wọ́ ni mo dẹ̀ mọ̀ pé as God live it mo máa já free òkè yìí kò sí lọ́wọ́ yín ohun tó dé ló mu wá tẹ́ fi wá ń sọ̀rọ̀ sí mi torí inú mi dùn mi ò lè gbé gbèsè tẹ́ni kí n gbé o. bàbá ẹ tó ti kú sọ́run àtẹ̀mí tí mo wà láyé tó o bá kọ̀ láti gbé ìgbésẹ̀ tí mo ní kó o gbé lórí ìyàwó ẹ inú àwa méjèèjì ò ní dùn sí ẹ lẹ́yìn náà èmi àti ẹ a ò ní jọ pabi tó máa láwẹ́. ẹranko. màámi ẹ wò ṣe rí gbogbo ọ̀rọ̀ obì tó náwẹ́ tàbí kò náwẹ́ kẹsàn yẹn kò yé mi o kò sì tó yé mi nẹ̀. òun máa náwẹ́. Honey, don't cry ẹ má sọkún mọ́ ṣé nítorí ọ̀rọ̀ tí èmi àti grandma jọ ń fà ẹ̀wẹ̀ fi grandma sílẹ̀ àwọn ikú ló mẹ́ja kákò ọlọ́run máa dá ìgbà ọ̀tun padà fún wa ẹ má sọkún mọ́ ṣe ti gbọ́ ẹ má tún jẹ́ kí lè kú tún dá nǹkan míì sí yín lára ok ṣé nítorí ọ̀rọ̀ inú mi dùn tí wọ́n sọ ẹ fi wọ́n sílẹ̀ ọ̀wọ́n ti gbàgbé ni pé nínú ayé inú mi dùn ẹ contribute sínú ẹ̀ náà ẹ má sọkún mọ́ ṣe ti gbọ́ please ẹ jọ̀ọ́ mi ì lè ṣe nǹkan tán ní kí n ṣe ẹ má jẹ́ kí ọkàn yín dààmú ẹ gbà mí gbọ́ ṣe ti gbọ́. Stop crying. Igbe kọ́ ló máa ṣe we need to iron everything out. Please. Hello, bọ̀dá mi. Ẹ káàsán sáà. Àwọn ọmọ ń kọ́. Àlàáfíà la wà. Ẹ kújọ́ mẹ́ta sáà. Màámi ló fẹjọ́ yín sùn mí. Wọ́n ní pé àwọn bá yín sọ àwọn ọ̀rọ̀ kan lórí ọ̀rọ̀ fámìlì yín pé kẹ́ gbé àwọn ìgbésẹ̀ kan. Wọ́n ní ẹ gbé ìgbésẹ̀ pé kódà gan ṣe ló tiẹ̀ dàbí pé àwọn ò tiẹ̀ bá yín sọ̀rọ̀ ẹ̀ kọ́ bí ara sọ̀rọ̀ yẹn rárá. Bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn tún wá dìídì wá gbéra láti ilé wọn wá sílé yín. Níṣe lẹ́yìn àti wáìfì ń tẹ̀ bẹ̀rẹ̀ sí ní bú mọ́mì. Ẹ̀gbọ́n mi but kò yẹ kó rí bẹ́ẹ̀ o kò tiẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ rárá ni ká tiẹ̀ wá sọ wípé ìyàwó yín rẹ́dì láti máa bú mọ́mì ṣé ó wá yẹ kẹ́yìn náà tún sọ̀pọ̀tì ìyàwó yín kẹjọ máa bú mọ́mì ni mo dẹ̀ mọ̀ wípé dáàdì wa tí ò sí láyé mọ́ òun ló fún yín ní gbogbo nǹkan tẹ̀ ń ṣe ìṣe ká ní dáàdì wà láyé ni ẹ̀ ní máa ṣe bẹ́ẹ̀ rárá ẹ̀gbọ́n mi nǹkan tí mo dẹ̀ fẹ́ kó yé yín ni wípé ọlọ́mọ kan
kò kúrò lágàn. Bẹ́ẹ̀ ni sà, ó dàbọ̀ sà. Arákùnrin Àyìnlá gbọ́ mo wá kí ọ nílọ ni o ó gbè fi ohun fún olóhun ohun kan mi tó wà lọ́wọ́ ẹ̀ kì í ṣe tiẹ̀ o ìyàwó tó wà nínú ilé ẹ̀ kì í ṣe tiẹ̀ tèmi ni tó bá wá lónìí gbọ́ ìyà àti òṣì ẹ̀ ó ṣe bẹ̀rẹ̀ ni o. ó gbè fohùn fọlọ́hun o. Mr. Anjorin. Yes, Daddy. Ẹ pẹ̀lẹ́. Yes, sir. But mo ní kí ẹ̀yin àti wife mi jọ wá ni. Oh, Daddy, àfi kẹ́ má bínú sí mi. Lóòótọ́ lẹ sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n nǹkan ló ṣẹlẹ̀ sí mi. Báwo? Ṣùgbọ́n nǹkan tó mú mi wá tí mo fi wá yọjú sí yín Daddy. Bí mo ṣe jáde dé next street lọ́dọ̀ wa ni mo rí àwọn arákùnrin mẹ́ta kan tí wọ́n yọ látọ̀ kan tèmi náà dé rìn lọ. Ní ìkọ̀ọ̀kan yà sọ́dọ̀ mi. Arákùnrin Àyìnlá mo wá wò pé Àyìnlá báwo ló ṣe mọ̀ mí délédélé. Bí ìkan nínú wọn bó ṣe sọ wípé ó gbé fohùn fọlọ́hun ó pé ó gbé fohùn fọlọ́hun kò yé mi. Ó ní ìyàwó tó wà nílé mi pé ìyàwó òun ni wípé tí n bá wá fi sílẹ̀ fún òun pé òṣì àti ìṣẹ́ mi ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Bí ó ṣe sọ eléyìí tán ni àwọn méjì tó tẹ̀lé ni wọ́n súnmọ́ mi láti fìyà jẹ mí ó ní kán fún mi sílẹ̀ ló bá ní ó gbé fohùn fọlọ́hun bóyá wọ́n kó sínú mi ni o bóyá wọ́n disappear mi mọ bó ṣe rìn mo bojú ẹ̀yìn báyìí jáde mi máa rí wọn mọ́ ohun tó gbé mi wá nìyẹn sà. Mr. Anjorin. Yes, Dad. Bíbélì wípé bí ẹ ti ń lọ ẹ máa kíyèsára àwọn tí mo rí kẹ́ ẹ tó dé ọ̀dọ̀ mi òun lélẹ́yìí o. Nígbà tí mo sọ fún yín pé kẹ́ mú ìyàwó yín wá ẹ mọ̀ pé ní nǹkan tí mo ti rí tí ẹ bá mú ìyàwó yín wá ọ̀rọ̀ tá à ń sọ yìí kò lè níyanjú. Ẹ gbọ́ àwọn ìjọba kan ti wà lórí ìdílé yín àwọn balógun pàṣẹ aláṣẹ bíi òkùnkùn ayé àwọn ni wọ́n ń ṣe àkóso ìgbéyàwó yín àyàfi tí ẹ̀yin àti ìyàwó yín bá débí ni mo tó lè sọ ohun tá a máa ṣe lórí ẹ̀. Àmọ́ o bẹ́ẹ̀ tí ń lọ yìí ẹ má bẹ̀rù o. Yes, sir. Jésù wà láàyè ìwà láàyè Jésù ó ka owó oògùn ẹ jẹ́ kí n pray fún kẹ́ tó máa lọ. Ọlọ́run gba ọpẹ́ wa. Amen. Ògo ni fún orúkọ yín. Hallelujah. Bí ẹ ti ń lọ ààbò Ọlọ́run kó dájú lórí yín ẹ ò dẹ̀ ní gbọ́fà Jésù Olúwa wa. Amen. 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 Jesus. Jọ̀wọ́ máa bọkàn jẹ́ ṣé o gbọ́ ṣé ọmọ máa sọ̀rọ̀ sínú o. Mami. Jọ̀wọ́ máa bọkàn Mami. ṣé o gbọ́. Ẹ ti tutù jù lórí ọ̀rọ̀ mi. Ẹ ti tutù jù lórí ọ̀rọ̀ mi àti ìdílé mi màámi. Màámi ẹ ti tutù jù o. Ẹ bá mi wá nǹkan ṣe sọ̀rọ̀ ayé mi. Màámi ẹ mọ bí mo ṣe rí tẹ́lẹ̀ wò mí báyìí.
ẹ mọ bí mo ṣe rí kí n tó ṣègbéyàwó, ẹ mọ nǹkan tí mo ń fún yín kí n tó ṣègbéyàwó màmí. Gbogbo nǹkan tí mo ń fún yín mi lè ṣe mọ́ màmí. Ọdún 12 rẹ̀ tí mo ti ṣègbéyàwó, ọmọ kan ṣoṣo náà ni mo bí màmí. Kí n tó bí ọmọ kan ṣoṣo ọ̀hún, ọdún 4 mo mọ nǹkan tí mo rí lójúlé ọkọ mi. Màmí mo mọ̀ ọ́. Ọdún 9 wà lélẹ́yìn báyìí màmí, ọdún 9 rèé tí mo tún ti bí tí mi lóyún mi látàrọ̀ dalẹ́ màmí. Màmí ẹ jọ̀ọ́, ẹ bá mi wá nǹkan ṣe sọ̀rọ̀ ayé mi màmí, ó ti sú mi. Màmí, ṣé ó dìgbà tó bá lé mi jáde kó lé ọkọ mi tí mo wá kó tí mi bàìkẹ́ tó wà nǹkan ṣe sọ̀rọ̀ mi màmí? Ẹlẹ́dàá mi ò ní jẹ́ rí rẹ̀. Màmí, ẹbí mo mọ nǹkan tí mo rí nílé ọkọ mi o, ẹbí mo mọ̀ dáadáa. Màmí, ẹ wá nǹkan ṣe sọ̀rọ̀ mi o, ẹ jẹ́ yẹ, mo ti gbọ́. Àríyìíkẹ́ ọkọ mi ní sùúrù, òkú kì í wó rírì káwá rírì. Adìyẹ mi ń làágùn, ìyẹn ni ò já mọ̀. Èmi náà mò ń ro gbogbo rẹ̀ mọ́ra wọn. Ìwọ nìkan ṣoṣo ni mo bí láyé lọ́run. Kí lẹ́gùn mi ń ṣe tí ò ní fàárọ̀ jò ó? Mo kúkú ń sá sọ́tún, mò ń sá sósì. Kélédùà ó gbàdúrà mi lórí rẹ ni. Ó bí sí. Ó ní bí ẹyọ kan ṣoṣo, Ọlọ́run ò ní ṣe ẹlẹ́lẹ́yọ kan ṣoṣo. Ó ní rí ohun tó máa lé ẹ jáde nílé ọkọ rẹ, nítorí kò sẹ́ni tó lé mi jáde nílé bàbá ẹ. Àríyìíkẹ́ ní sùúrù, Elédùà kúkú gbàdúrà mi. Àmọ́ lórí ohun tó ti wá sọ yìí nísìn, n ó tún mẹ́sẹ̀ mi pẹlẹbẹ síta. N ó mú gèlè mi, màá lọ bá gbogbo àwọn tó tún jù mí lọ, tí wọn ò tún fọ̀rọ̀ ayé mi lọ. Ṣé ó ti yẹ? Má bínú ọkọ mi. Ìlófẹ́, gbòògùn, ọmọ olókè ṣe gbà, ọmọ agẹmọ ń torí, ìtorí ògbómi, ọ̀rùn gbá, ọmọ kò jólùkù, gbogbo wọn jólóró olómore ní ṣọ̀kan. Ọmọ ká súré ṣẹ́ṣẹ́ ká wọlé èdò, ká rìnrìn gbẹ̀dù ká wọlé èdò, kéde ajá kó má fi pàdé. Ṣé rí bí àwọn mẹ́tẹ̀ẹ̀ta bóyá wọ́n wọnú mi ni o, mi ì lè sọ. Wọ́n kàn disappear. Mo dẹ̀ bójú ẹ̀yìn, mi ì rẹ́nì kankan wọn. Bí mo ṣe wá wò pé eléyìí ò ṣẹlẹ̀ rí nígbà tí mi ò lálàá. Látijọ́ tí wọ́n ti bí mi, mi ì ní ìrírí ẹ̀rí, mi ì dẹ̀ gbọ́ pé ó ṣẹlẹ̀ rí. Ìgbà tí mo ro ìrònú mi, mo ṣe lọ ọ̀dọ̀ pásítọ̀ nìyẹn. Ìgbà tí mo dẹ̀ dọ́dọ̀ pásítọ̀, bí mo ṣe ń dé ọ̀dọ̀ wọn báyìí ni wọ́n ní kí n kí ara mi kú oríire. Lọ́ tún bá mi sọ pé àwọn ti rí ìran kan tó jọmọ, wọ́n sì ṣàlàyé ìran náà fún mi. Nígbà tí wọ́n á ṣàlàyé ìran yẹn fún mi, ẹ̀rù bà mí gan ju gbogbo ẹ̀ lọ. Wọ́n sá ní kéèmí àti kájọ yọjú sí wọn, pé tá a bá jọ yọjú sí wọn, ọ̀wọ́n á ṣàlàyé ìgbésẹ̀ tá a nílò láti gbé. Ìgbà wo ló wá ní ká wá rí wọn báyìí? Wọ́n dájọ́ fún mi, ṣùgbọ́n mo mọ̀ wípé ẹni tí ẹ̀gún bá gún lẹ́sẹ̀, òun ló máa ń ṣe láńkáláńká lọ bá lábẹ́. Àwa la máa mọ bá ṣe máa prepare ìrìn àjò wa. Láì ṣe ìran. Mi lálàá nǹkan tó ṣẹlẹ̀ sí mi, àní èmi náà ò ní ìrírí ẹ̀ rí. So that kò jẹ́ nǹkan tí mo ní kí n sọ fún yín o. Jésù mi o. Ṣé ẹ bínú wípé lè jẹ́ kẹ́ wọlé kí n tó disturb mi? Ìbínú kẹ̀. Báwo ni ọ̀dọ̀ drama? Ẹ má wà òkè. Ṣé kò sí problem? Kò sí ìwọ ọkàn. Ìwọ ó fi èmi àti àwọn ọmọ sílẹ̀, ọwọ́ àgbà bí jókòó. Ṣé o ti yá gbàgbé àdéhùn ni? Àtùpà, inú mi ò dùn o. Kí ló dé? Inú mi ò dùn. Kí ló dé tí inú ò dùn? Ọjọ́ wo náà la sì ṣègbéyàwó náà? Tí kí ni wàá fi ṣe o? Tí olórí wá fi yàn kó wá lọ sí ayé mi. Àrèrè, ó mọ̀ pọ̀rọ̀ olórí, kò sí nǹkan tá a fẹ́ ṣe sọ̀rọ̀ ẹ̀. Ọba rán ni níṣẹ́ lọ́rọ̀ olórí.
odò ọba kún iṣẹ́ ọba ò ṣe má jẹ́ odò ọba kẹ̀ kò ṣe rọ́lù kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí i ó ti yàn mí náà. àtùpà àrèrè. èmi ò lọ bá olórí kí wọ́n wá ẹlòmíràn. bó lọ bó lórí jù bẹ́ẹ̀ lọ kò sí nǹkan tó lórí máa ṣe sí i kò sí nǹkan tó máa ṣe ó ti yàn mí náà. inú mi ò dùn. má bínú jẹ́ kí inú rẹ dùn má bínú ọkọ mi jẹ́ kí inú ẹ dùn. o fẹ́ fi mí lẹ̀ bí inú. mi ń fi ẹ́ lẹ̀ ó sọ nìkan tí mo lọ fẹ́ lọ ṣe nínú ayé tuntun mi ń fi ẹ́ sílẹ̀ jẹ́ kọ́kàn rẹ balẹ̀ ó sáwọn pa ti ṣègbéyàwó kò sí nǹkan kan mọ́ lẹ́yìn ìgbéyàwó wa kò sí nǹkan kan mọ́. so ò ní dà mí. rántí àdéhùn ìgbéyàwó wa o. àdéhùn ìgbéyàwó mo rántí àdéhùn. rántí àdéhùn ìgbéyàwó. mo rántí àdéhùn ìgbéyàwó. má dà mí o. ọkọ mi o. ojú ro mí. mo ti gbàgbé àdéhùn tó ọba mi dá níbi tá a jókòó sí pẹ̀lú ìwà ìbìkítà rẹ ọwọ́ àgbà bí jókòó ìwọ sọ́dọ̀ abẹ́. Jesus. irú àlá wo lélẹ̀ ṣé àlá lélẹ̀ ilé àgbẹ̀? irú àlá wo lélẹ̀ ṣé àlá lélẹ̀ ìyá àgbẹ̀? Jesus Ọlọ́run mi lọ́wọ́ ṣàánú mi alábìrán bí má jò ṣe mọ́ mi lára má jò ṣe mọ́ mi àtọkọ mi lára. Jesus. Fún mi ọmọ mi ni. ọmọ yín wo nígbà tí ìyá rẹ̀ fi àìbìkítà pa mí ní ọmọ mẹ́ta ẹ wá ní ọmọ yín ni ọmọ yín wo rárá o. arákùnrin ẹ jọ̀ọ́. ọmọ yín wo. dára sí mi ọmọ ẹ jọ̀ọ́. Sọ fún mi kó ìfẹ́ kọ̀ọ̀kan sí mi. Ẹlẹ́dàá mi máa ṣàánú mi orí mi máa jọ̀wọ́ má jẹ́ ń sunkún lórí ọmọ elégbé ayé má jò gbé mi lọ́mọ lọ elégbé ọ̀run má jò gbọmọ mọ́ mi lọ́wọ́ mi ṣàánú mi má jẹ́ ń sunkún lórí ọmọ Màmí ìpè jẹ́ ìyàlẹ́ pè mí ṣé kò sí. àríkẹ́ kò sí kó má bàa sí náà ṣàdé ni mo sùn ní mo bá lálẹ́ àlá ni mo lá mo mú dára sí mi dání èmi àti rẹ̀ ń lọ lójú ọ̀nà ṣàṣedé ni mo bá rọ́kùnrin ló bá yọ sí mi bùlà bó ṣe já dára sí mi gbà mọ́ mi lọ́wọ́ nìyẹn. Jésù ló ní ọmọ òun ni mo bá bẹ̀rẹ̀ sí ní pariwo ọmọ mi ní bá mi mú ṣàánú mi ọmọ kan ṣoṣo tó bí nì ló lóun lòun nọmọ pé ọmọ mẹ́ta ló bí fóun pé mẹ́ta lọmọ tó ti bí fóun mo wá wo ọkùnrin òun pé kì í ṣe bàbá dára sí mi mo wá ń wò pa àpótí nọ́kọ̀ mi tó sọ fún mi. Màmí ìbéèrè olúwo tún lélẹ̀. nítorí ọ̀rọ̀ yìí kò yé mi títí mo fi pariwo tí mo fi tají kò mọ́mọ́ yìí fún mi o. ìgbà tí mo wá tají ẹ̀rù bà mí bá dẹ̀ owó fún Ọlọ́run ẹlẹ́dàá mi ṣàánú mi orí mi ṣàánú mi elédùà ṣàánú mi má jẹ́ ń sìnkú ọmọ
má jẹ́ n rí kú ọmọ ọmọ, má jẹ́ n rí tọkọ ọmọ, má jẹ́ n rí táyà ọmọ. Àmọ́ látìgbà tí mo ti wá lálà yẹn mo ti bẹ̀rẹ̀, mi náà ti bẹ̀rẹ̀ sí ní jáde báyìí. Mo bá gbọ́dọ̀ sọ fún ẹ kí wọ́n náà sọ fáwọn pásítọ̀ yín nítorí ọ̀rọ̀ yẹn rú mi lójú. Nítorí ọ̀rọ̀ yìí ó rú mi lójú. Ó máa rúgbó báyọ̀ náà, kí ló fẹ́ ṣe báyìí? Ó rú mi lójú. Kò sẹ́ni torí ọlámiwá dé tán àbẹ́ òde nǹkan lójú ayé bíi wípé mo dọ́gbọ́n sí ni iṣẹ́ olúwa lèyí ẹ má máa túbẹ̀ wò ó kọjá òye orí mi ló kó mi yan ẹ̀dá mi ni kò gbá bọ́dé. Ọlọ́run jẹ̀dá lọ. Ọlọ́run mà ju ẹ̀dá. Ọlọ́run ju ẹ̀dá láyé. Ọba ńlá. Ọlọ́run jẹ̀dá lọ. Ọlọ́run ju ẹ̀dá láyé. Bẹ́ẹ̀ni. Ibi ẹni táyé palẹ̀ fún lójoojúmọ́. Táyé ń palẹ̀ fún ojoojúmọ́. Ibi ẹni táyé ti pàtì nígbà kan. Táyé ti pàtì nígbà kan. Ọlọ́run wá wọ ṣùṣù tó sì fàyọ̀ dá lọ́lá. Ọlọ́run jẹ̀dá lọ. Ọ̀rẹ́ dákun má ṣe gbára lènìyàn nítorí àìròtẹ́lẹ̀ lènìyàn lè dà ọ́ ṣèbéèyàn ni àní ènìyàn lè dà ní nígbà tí a rò. Ọ̀pọ̀ ènìyàn ni kò lè gbélé ayé pẹ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀ ló gbáyé pẹ́ tí wọ́n sì pàdánù nítorí ọ̀rẹ́ sọ wípé èmi kò ní pàdánù ohun mo wáyé wá ṣe. Àìmọye ènìyàn ló ti ní lọ́wọ́ rí tí wọ́n ti fi ìbànújẹ́ dípò ayọ̀ fún wọn.